àwọn tó wà nílùú òyìnbó iṣẹ́ ni wọ́n ń ṣe fa. Iṣẹ́ ni wọ́n ń ṣe. Ẹ dákun, àti ìmọ̀ ọ̀rọ̀ òtútù ní Nàìjíríà àti mo ti ń kí pé èmi o personally òtútù ẹ wá wo ọmọ Ọlọ́run. Wọ́n dẹ̀ show mi ní èèyàn kan show mi k'Ọlọ́run bá mi dúpẹ́ fún dádì mi. Èèyàn kan show mi ní environment wọn gbogbo ẹ ti di block. Mo ní kí lè ǹtẹ̀ kọ́kọ́ understand what is happening. Mo ṣe bóyá àwọn ilé àwọn Ọ̀ṣun ni wọ́n show mi níwájú. Wọ́n ní bí iwájú ilé àwọn ṣe rí nísìnyí yẹn. Wọ́n ní snow block ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní ìmí gan mọ́ ń yọ̀yàn. Òtútù níbi wèrè. Ẹ dákun. Ṣé nínú ẹ̀yin tẹ́ ń wò mí yìí tẹ́ ń gbé ní Nàìjíríà, àwọn tiyín tó wà nílùú òyìnbó ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn dénú? Àwọn tiyín tó wà nílùú òyìnbó ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn dénú? Ṣebí ẹ tún máa ń gbẹ́ wọn lẹ́sẹ̀ ni? Mo wá orí mu wá lẹ wà ní jojoojúmọ́. Orí mu wá ǹjẹ́ ẹ tiẹ̀ béèrè pé báwo wọ́n ṣe ń cope? Wọn ò jẹ́ kó sú wọn náà, wọ́n sì mú wá but ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wà grateful. Ẹ rò bóyá àwọn ní gbogbo owó White House ń bẹ̀ àbí whatever house àbí owó parliament àwọn ni wọ́n kó ni. Ẹ ní sùúrù. Àwọn people yìí tí wọ́n wà nílùú òyìnbó wọn ò ní family gidi mọ́. Àwọn family tí wọ́n ní wọn ò fẹ́ràn wọn dénú. Kí ló dé? Tẹ́ bá ní opportunity láti lọ sílùú òyìnbó yẹn nínú òtútù yìí, ẹ mọ̀ pé yes àwọn people yìí ṣe lè yẹ kẹ́ mọ̀ bọ̀ wọ́n lẹ́yìn Ọlọ́run. Tí wọ́n dẹ̀ wà bí wọ́n ṣe ń struggle, wọ́n dẹ̀ ń wá owó struggle wọn yẹn, wọ́n sì ń fún yín. Tẹ́ bá mọ iṣẹ́ táwọn míì ṣe nú wọn. Èmi I've never spoken like this. Bẹ́ẹ̀ láìpẹ́ yìí ni mo bẹ́yàn kan sọ̀rọ̀ tí mo tight pẹ̀lú tí mo bá sọ̀rọ̀ nílùú òyìnbó yẹn. Èmi ò dẹ̀ mọ irú iṣẹ́ tó ń ṣe. Mo wá gbọ́ kíní kan ṣe kẹ́rẹ́kẹ́ bíi pé kíyàn mọ̀ fọ bíi tọ́lẹ́tì. Mo ní kí ni wọ́n ṣe ń bẹ̀ yẹn? Ó lóun ṣiṣẹ́ ni. Mo ní iṣẹ́ wo leléyìí? Mo ń gbọ́ tọ́lẹ́tì. Ó ní ibi tóun ti ń ṣiṣẹ́ ni. Èmi mo fọpọlọ gbé pé ṣé kìí ṣe pé ẹni tèmi yìí ń fọ tọ́lẹ́tì. Àwọn tá à ń fojú ńlá láwò mi bí ni ẹ nínú owó tọ́lẹ́tì yìí tí wọ́n ń fọ yìí náà àbí wọ́n ń kógbẹ́ ni àbí wọ́n ń fọ ọwẹ́ òkú ni àbí wọ́n ń tọ́jú àwọn ọmọ kan wà tó yẹ pé a need láti fi more attention àbáwọn àgbàlagbà. Ìgbà míì wà tó jẹ́ pé inú àwọn àgbàlagbà tí wọ́n tọ́jú yìí ẹlòmíì lè fọ́ wọn létí kó ré wọn nífàsẹ̀ kó fi ìpá kó fi gbá wọn níbi brocos. Wọn ò ní délé wá rò ó. Ọmọ mi wà nílùú èbó, ẹ̀gbọ́n mi wà nílùú èbó, family mi wà nílùú èbó, ọkọ mi wà nílùú èbó. Nínú owó ọkọ mi wà nílùú èbó yìí, ẹ̀yin obìnrin kan ẹ tún fi ń fún àlè. Mo ní kẹ́ẹ̀kan fira yín sí position àwọn ẹni yìí. Ẹ fira yín sí position àwọn ẹni yìí. Owó tí wọ́n bá fún yín lẹ́yìn ìgbà tí ẹ bá fira yín sí position àwọn people yìí tán, owó tí wọ́n bá fún yín ẹ jẹ́ kó máa tẹ́ yín lọ́rùn. Ẹ má misuse owó wọn. Wàláì mi ò sọ̀rọ̀ yìí àsọdùn. Mo ń sọ bó ṣe ń dùn mí ni. Fídíò yìí ti pọ̀ ṣùgbọ́n màá ṣe ní another one. Màá ṣe èyí tí mo fẹ́ ṣe gangan, màá lọ ṣe ní another video. Kó jẹ́ iye ọ̀kankan sọ́dà kò ní choke yín. Àwọn ẹlòmíì nínú yín lẹ́yìn obìnrin owó ọkọ yín nínú òtútù nínú wàhálà mọṣẹ́ tọkọ ń ṣe bóyá ó ń fọ ọ̀gbẹ́ni bóyá ó ń fọ òkú ni. Ó máa wá send owó yẹn ó ní kí ẹ máa fi ṣe development ilé ẹ̀ ń kó fún boyfriend. Kí ló dé? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ má bẹ̀rù Ọlọ́run. Ẹ má wò pé ṣé mo lè gbarú ẹ̀? Ṣé ìwọ tó ń kówó ọkọ rẹ fún boyfriend tó bá yẹ pé wọ́n lọ wà nílùú òyìnbó ní ọkọ rẹ ń kówó rẹ fún girlfriend, báwo ló ṣe fẹ́ rò ó? Àbẹ́yìn tó jẹ́ pé obìnrin ló wà nílùú òyìnbó yẹn tí ìyàwó ń send owó sílé ẹ̀ sì wo wàhálà tarábìnrin yìí ń ṣe. Kẹ́ wá switch, kẹ́ wá change position. Kẹ́yìn wá mọ send owó ká lẹ́yìn ilẹ̀ wà nílùú òyìnbó kẹ́ wá ń send owó sí partner ẹ̀ ń send owó sọ́mọ kí wọ́n á mọ misuse ẹ fi gúnra yín lára. How will you feel? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó yẹn wọn ò ní family mọ́ o. Wọn ò ní family Nàìjíríà. Wọn ò ní family. Yes, ẹ mọ̀ sí mi gbọ́. Kò kí ń ṣe pé wọn ò ní ìyá, wọn ò ní bàbá, wọn ò ní ẹ̀gbọ́n, wọn ò ní àbúrò. Bẹ́ẹ̀ wọn ò níyàn tó fẹ́ràn wọn dénúdénú. Nítorí pé ìfẹ́ owó, ìfẹ́ pé ṣe owó wà nílùú òyìnbó kò ní ránṣẹ́ sí mi ni. Ó sì ń try àmọ́ ẹ appreciate ẹ níbẹ̀rù Ọlọ́run.
ẹ níbẹ̀rù. Èyí tèmi wá sọ lénìí, èmi ò sọ pé kí mi fi yẹ̀yẹ́ family, but ẹ ṣàtúnṣe lot of loopholes. Imagine ilẹ̀ wà ńbẹ̀, ilé ti wó, ẹ ní brother mi, sister mi, brother mi, sister mi, ẹ kọ́lé yìí, ẹ kọ́lé yìí, ẹ kọ́lé yìí, ẹ mọ̀ ríbi dé sí, ẹ mọ̀ ríbi dé sí, ẹ mọ̀ ríbi dé sí. Brother wa kọ́lé tán, ẹ wá ń dẹ́rùbà kókó mọ̀ wálé. Ẹ ń dẹ́rùbà kókó mọ̀ wálé pé ibo lẹ fẹ́ dé sí. Ẹ̀yin tẹ́ ẹ sọ ibo tó bá dé, ó máa ríbi dé sí. Ẹ wá ní kó mọ̀ wálé mọ́ ibo lẹ fẹ́ dé sí. Nàìjíríà ò da, gbogbo ẹ̀ ò ṣe. Ẹ mọ̀ wálé o, ẹ mọ̀ wálé o. Nítorí pé kí ni ẹ ti fi lé háyà. Ṣé irú ọkùnrin yẹn àbí irú obìnrin yẹn tó wá wà ní position ọ̀rọ̀ tí mo sọ yìí, ṣé irú yẹn ní family mọ́? Kò ní family. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ ríbi dé sí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ yé as family. Ẹ sọ pé Nàìjíríà ò da, Nàìjíríà ò da. Ẹ̀yin náà check ara yín, ṣẹ́yìn náà da. Ẹ̀rù bíbà kò jẹ́ káwọn míì lè dé mọ́. Ẹ fẹ́ kí wọ́n gbé sájò ni. Ẹ fẹ́ kí wọ́n gbé sájò ni. Mo rí fídíò arábìnrin kan láìpẹ́ yìí. Ṣó yé yín, mo rí fídíò arábìnrin kan láìpẹ́ yìí. Èpè ló ń sẹ́ pé gbogbo àwọn tó bá ní kí Nàìjíríà mọ̀ dá, èpè ló ń sẹ́. Ẹ mọ̀ ní pé kí Nàìjíríà mọ̀ dá mọ́. Àwọn èèyàn inú rẹ̀ ní k'Ọlọ́run change ọkàn wọn. Títí tó ní kálukú fi ring up sí country ara rẹ̀. Èmi ò ní kéèyàn kankan mọ̀ lọ ìlú wọn o. Bí Yorùbá nation ni, Biafra nation ni. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ ṣe bí èèyàn. Ẹ má ṣe bí ọmọ langidi. Èèyàn nínú Nàìjíríà, ẹ ṣe bí èèyàn. Ẹ má ṣe bí ọmọ langidi. Ààrẹ náà là ń rí yìí. Ààrẹ náà là ń sọ yìí. Àbí wọ ọmọ tí bàbá ń fowó ránṣẹ́ sí tó wá fi ń mú kú mú. Ó ti bẹ̀rù àti bọ̀tán. Yá mi létí ẹ. At least fi 1 minute fi ṣe common sense náà. Tó bá jẹ́ pé ìwọ ni tára rẹ̀ yá ló wà ní position tí bàbá rẹ̀ wà. Bàbá rẹ̀ ló wà ní position ọmọ ló wá send owó sí ẹ. Ni wọ́n wá send owó sí just change the position. Ni wọ́n wá sowó yín yamayama. Báwo ló ṣe fẹ́ feel? Báwo ló ṣe fẹ́ feel? Ó ló fi dàbí ẹni pé àwọn míì gan wọ́n á wò pé káwọn gbé sàn. Bẹ́ẹ̀ èmi ò wá advice yín kẹ́ gbé sàn ju pé ẹ build home lọ. Ẹ ṣèrẹ́pọ̀. Ẹ jẹ́ kí wọ́n understand pé ó ní yín lára náà, kí ẹ jẹ́ pé ó easy bẹ́ẹ̀ yẹn náà. Ká mọ̀ fowó yín ṣe wá wá ń chì. Kẹ́yìn mọ̀ wà ní òtútù káwọn máa fi mutí, máa fi ṣèṣekúṣe. Kan tí mo fẹ́ sọ nìyẹn. Ṣé ẹ rí pé fídíò yìí ti pọ̀? Èyí tí mo fẹ́ ṣe gangan lórí tarábìnrin yẹn tí mo kọ́kọ́ sọ níwájú. Ẹ pàdé mi ní the next video with the same outfit. This is on point by 2. À ń sọ ilé yìí ni sà, mà, àbúrò, ẹ̀gbọ́n, ájíà, aláàjì. À ń sọ torí pé kí ni kí Nàìjíríà lè bá a ṣe gbé. Kí a lè bá a mọ̀ pa ní family. Nígbà tí family bá ti di yamayama, ta la fẹ́ pè ní family? Kí ló tún wá kù? Ẹ ṣàtúnṣe ni, ẹ jọ̀ọ́, ẹ ṣàtúnṣe ni. Àtúnṣe ni, àfi wá yẹ̀yẹ́ nìkankan. Wàláì tàláì. Ojú Ọlọ́run tó àfi yẹ̀yẹ́ mi fi yẹ̀yẹ́ yẹn kankan ju pé ẹ jẹ́ ká fi ṣàtúnṣe. Torí pé kí ni ìwọ tí brother rẹ wà nílùú òyìnbó as obìnrin, ìjọ kan náà ọmọ rẹ lè débẹ̀. Gbogbo nǹkan tẹ́ bá wù náà lẹ máa gbà. Gbogbo nǹkan tí wọn bá ṣe fọ́mọ lọ́mọ làwọn ọmọ tẹ náà máa gbà. Ó wá lè possible pé ìwọ lè mọ̀ sí láyé mọ́. This is on point by 2 using my words for this. Bye for now.